wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Friday, June 6 ọdún 2025 tá wà nú èyí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ wúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe kẹ́ lè pẹ̀ láwọn tá máa jẹ àǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kanran yan Harris, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20. Ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ fún yín o. Pàápàá ẹni tó bá ṣe pé ẹ̀ ṣiṣẹ́ lọ́jọ́ tòní, ó ṣeé ṣe kí àwọn èèyàn gbóríyìn fún yín láàyè iṣẹ́. Bẹ́ẹ̀ sì ni gbogbo kíkan tẹ́ bá ṣe níṣẹ́ lọ́jọ́ tòní ọ̀hún lè máa fi ṣe. Ó ṣeé ṣe káwọ́ tó ti wáyé láàrin èèyàn àti ènìyàn tó súnmọ́ yín tẹ́lẹ̀ kí gbogbo ẹ̀yin ojú pátápátá lọ́jọ́ tòní. Ẹ fọpọlọ pípé báwọn èèyàn sọ̀rọ̀ lọ́jọ́ tòní, ẹ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ bá wọn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kí ẹ sì fi ìgboyà tí ohunkóhun tí ẹ bá ń ṣe lénìí pẹ̀lú. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ ìròpé alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20. Ó ṣeé ṣe káwọn challenges díẹ̀díẹ̀ wáyé fún yín lọ́jọ́ tòní o, ṣùgbọ́n gbogbo ẹ̀ pátá lẹ máa rí yanjú, lẹ máa borí ní ìrọ̀rùn lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára pẹ̀lú ojú àánú, gbogbo àánú kọ́ lèèyàn ṣe. Ẹ má ṣàṣejù lórí ohunkóhun, ẹ ṣàwọn kan tá mú kí inú ìdùn káyọ̀ yín kún, ẹ wà positive, yẹ fọgbọ́n àtòyè tọ́lọ́run fi ṣe ohunkóhun pẹ̀lú. Grey jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21. Ẹ hùwà pẹ̀lẹ́ lọ́jọ́ tòní, kí ẹ mọ́kàn balẹ̀, ẹ jìnnà sí gbogbo nǹkan kí nǹkan tó bá máa bí kí ẹ bínú lọ́jọ́ tòní, tàbí tí nǹkan kéékèèké bá ń ṣẹlẹ̀ lọ́jọ́ tòní tó ń fẹ́ jẹ́ kí ọkàn yín pòrúurú díẹ̀ kẹ́ wọlé gbọ́kàn kúrò ń bẹ́ẹ̀. Lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ènìyàn kan tàbí kí nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ tàfẹ́rẹ́ kí inú fẹ́ bí yín, ṣùgbọ́n ẹ má ṣe ròyìn yìí. Ẹ lọ́pọlọ pípé, ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìrọ̀rùn láti fi yanjú gbogbo ẹ̀ lọ́jọ́ tòní o. Ẹ mọ́kàn balẹ̀, kí ẹ rí dájú pé ẹ hùwà dáadáa, kí ẹ free mind yín, kí ẹ wà positive, ẹ ṣe dáadáa sáwọn èèyàn. Tí ènìyàn bá sì ṣẹ̀yìn, ẹ má jẹ́ ó pẹ́ lórí ìkúnlẹ̀ ṣáájú kẹ́ tó foríjì. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22. Ọjọ́ orí lọ́jọ́ tòní jẹ́ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí. Àwọn ìdí àti ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn kan tẹ́ tí ń fẹ́ gbé ṣe fún dáadáa, àbẹ́fẹ́ invest lórí nǹkan kan, àbẹ́fẹ́ bẹ̀rẹ̀ nǹkan kan. Ẹni dára láti fi ṣe látàrí pé gbogbo ẹ̀ pátá ló máa rí bí ẹ ṣe ń fẹ́ ní ìgbẹ̀yìn. Ọjọ́ tòní ẹni tó bá ṣe pé ẹ ní company tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó dára púpọ̀ kí ẹ tún pilẹ̀ àwọn kankan lọ́jọ́ tòní, á tún ràn yín lọ́wọ́ dáadáa. Ẹ rí dájú pé ẹ kíyèsára pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń náwó sí lọ́jọ́ tòní. Gbogbo ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ yìí, ẹ ṣọ́wó náà kí ẹ má náà àpálẹ́ ní. Ẹ rẹra yín lẹ̀ kí ẹ wà tìkámì, kí ẹ pọ́n tèrè tàgbàlé, ẹ lómìnira láti káàkiri lọ́bikíbi lénìí láti lọ wá oore, kò sí wàhálà. Aago 2 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22. Lọ́jọ́ tòní ẹ máa fẹ́ gbìyànjú púpọ̀ láti rí dájú pé ẹ wòye sí nǹkan kankan èyí tó tún lè ràn dàgbàsókè yín lọ́wọ́. Lọ́jọ́ tòní ẹ kíyèsára, tòwó ṣe ṣe kí ọ̀pọ̀ yín fẹ́ sanwó nù tàbí kí ó fẹ́ sọnù lára ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní. Ṣáájú kẹ́ tó lẹ fẹ́ kówó lórí nǹkan kan lọ́jọ́ tòní, ẹ ronú jinlẹ̀ lé lórí dáadáa. Ẹ wòye sí dáadáa pé kí nǹkan tẹ́ fẹ́ kówó lé lórí ìṣó máa da ṣábí rere, dé kò ní bí lọ́ọ̀sì fún yín ṣáájú kẹ́ tó kówó lé lórí o. Ó ṣeé ṣe kọ́pọ̀ èyí tó ṣe pé ẹ fẹ́ ṣiṣẹ́ lénìí kó dàbí ìgbà pé ó nira díẹ̀ fún yín láti gbájúmọ́ṣẹ́ láti fókọ̀sì dáadáa, ṣùgbọ́n ní ìgbẹ̀yìn ẹ máa padà ṣàṣeyọrí. Lọ́jọ́ tòní síre kẹ́ṣòtítọ́, kẹ́ṣòdodo láwùjọ àwọn èèyàn dára, kí ẹ má kàn jíjú bó ṣe ẹ lọ lórí ohunkóhun. Ẹ wà smart, kí ẹ fókọ̀sì lórí ohun tí ẹ bá ń ṣe, kí ẹ mú sùúrù lò, kí ẹ sì gbàlà kí àláyè lénìí dára. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní.
ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23, àwọn mọ̀lẹ́bí yín á dúró tì yín lọ́jọ́ tòní. Fún ìdí èyí ẹ láǹfààní láti gbára lé wọn láti béèrè ìrànwọ́ lọ́wọ́ mọ̀lẹ́bí wọn á ṣe fún yín lọ́jọ́ tòní. Tó bá sì gbà yín lámọ̀ràn lọ́jọ́ tòní, ó dára kí ẹ tẹ̀lé. Ẹ rí dájú pé ẹ bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, kẹ́ rí dájú pé ẹ wà positive, bẹ́ẹ̀ sì ni kí ẹ ṣàwọn nǹkan tí á mú kí inú yín dùn, káyọ̀ yín kún lè ní dára. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márì ní fún Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23, inú yín á dùn, ayọ̀ yín á kún lọ́jọ́ tòní látàrí pé ẹ máa ní clarity, ẹ tún máa ní ìwòye sí gidi lórí àwọn kan kí nǹkan tí ẹ bá ń ṣe lọ́jọ́ tòní. Àwọn ṣíṣe tó wá ń ṣẹlẹ̀ láyìíká yín á jẹ́ ìtàbí ìdùnnú fún yín púpọ̀ lẹ́ni kí ẹ gbájúmọ́ àwọn kan tó ṣe kókó fún yín láti gbájúmọ́, pàápàá àwọn kan tẹ́ bá ní interest nínú rẹ̀. Ọjọ́ tòní kẹ́ má ṣàṣejù lórí ohunkóhun, ṣùgbọ́n ẹ ṣe àwọn kan tá mú kí inú yín dùn, káyọ̀ yín kún, bẹ́ẹ̀ sì ni kẹ́ fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun lè ní dára. Purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22, ó ṣeé ṣe kí ẹ fẹ́ máa ronú àròjinlẹ̀ lórí nǹkan kan lọ́jọ́ tòní, ṣùgbọ́n lọ́jọ́ tòní ó ẹ rí dájú pé ẹ ṣe nǹkan yín létòlétò, kẹ́ má jẹ́ kí ibìkan fèsì bìkan ju bìkan lọ. Ẹ rí dájú pé ẹ fọgbọ́n ṣe ohunkóhun lọ́jọ́ tòní. Ọjọ́ tòní lè rọrùn kó lè lọ bó ṣe yẹ kó lọ. Ó ṣeé ṣe kọ́pọ̀ yín fẹ́ lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín lọ́jọ́ tòní. Ó dára kí ẹ ṣe bẹ́ẹ̀, ẹ mọ́kàn balẹ̀, kí ẹ gbà láfíà láàyè, ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, kí ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lè ní dára. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22, lẹ́ni ẹ jìnnà sí gbogbo kan kíkan tó bá jọ máa wọ̀ pátápátá, pàápàá pẹ̀lú àwọn tó súnmọ́ yín. Ó ṣeé ṣe kí aáwọ̀ kékeré kó fẹ́ wáyé láwùjọ yín lọ́jọ́ tòní. Ẹ kíyèsára pàápàá pẹ̀lú bí ẹ ṣe ń sọ̀rọ̀ sí, látàrí pé tẹ bá kíyèsára, tẹ bá ṣọ́ bẹ ṣe ń sọ̀rọ̀ sí lọ́jọ́ tòní, ó ṣeé ṣe kí ìyẹn má bì kí iṣu rẹpẹtẹ wáyé lọ́jọ́ tòní ó. Ẹ rí dájú pé ẹ sọ ọ̀rọ̀ sọ, ẹ má sọ̀rọ̀ tó lè ṣàkóbá fọ́mọlàkejì tàbí mú fọ́mọlàkejì bínú. Ẹ free mind yín, ẹ wà positive, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ má finú tọ́yàn jù, ẹ má gbára léèyàn jù lénìí, ẹ mú sùúrù lò kí ẹ sì gbà láfíà láàyè dára. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19, lọ́jọ́ tòní ẹ máa láǹfààní láti tún ní ìwòye sí tuntun sí láti fi hàn ìgbésí ayé yín lọ́wọ́. Ó dára púpọ̀ lọ́jọ́ tòní kí ẹ wá ìmọ̀ lórí nǹkan kíkan tẹ́ bá ń gbèrò láti mọ̀ látijọ́ mẹ́ta. Ìmọ̀ tẹ́ bá ní lọ́jọ́ tòní á jẹ́ èyí tó máa ràn yín lọ́wọ́ táwọn ìgbésí ayé yín lọ́wọ́ dáadáa. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní ó dára kí ẹ múra dáadáa, kí ẹ dùn rí, ó dára kí ẹ bá àwọn èèyàn ṣe, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ gbà láfíà láàyè, kí ẹ sì ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn, káyọ̀ yín kún lénìí. Black jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 láàárọ̀ sí aago 9 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19, ó ṣeé ṣe kí àwọn responsibility, àwọn nǹkan tẹ́ fẹ́ ṣe nílé kó fẹ́ pọ̀ díẹ̀ tí yẹn máa jẹ́ kẹ́ wà very very busy. Ẹ máa busy púpọ̀ lọ́jọ́ tòní ó, ṣùgbọ́n ẹ má ṣe ròyìnròyìn rẹpẹtẹ, ẹ má sì torí pé busy kẹwàá máa kanra lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ ṣe nǹkan yín ní ẹyọ kẹ́ má kọrin méjì bọ́ná lẹ́ẹ̀kan ṣoṣo. Bẹ́ẹ̀ sì ni tẹ́ bá ṣàwọn nǹkan tẹ́ fẹ́ ṣe láyìíká lẹ́yìn pẹ̀lú wà pẹ̀lẹ́ pẹ̀lú wà tó tọ́ lọ́jọ́ tòní, ó ṣeé ṣe kí ó ṣí àwọn àǹfààní kan sílẹ̀ fún yín tó ṣe wọ́n á tún máa sọ̀rọ̀ yín dáadáa. Akitiyan tẹ́ bá ṣe lọ́jọ́ tòní lórí ohunkóhun á bí oore fún yín. Ẹ rẹra yín lẹ̀ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ má sọ̀rọ̀ àsọjù láwùjọ. Aago 7 ní àṣálẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20, lọ́jọ́ tòní kí ẹ rí dájú pé ẹ tiraka, kí ẹ gbìyànjú láti rí dájú pé ẹ bẹ́nikẹ́ni ní argument, ẹ bẹ́nikẹ́ni fàfàǹfà, pẹ̀lú yẹ mú sùúrù lò lórí ohunkóhun lọ́jọ́ tòní tó bó ṣeé ṣe kí inú fẹ́ dédé máa bí yín lórí nǹkan kéékèèké lọ́jọ́ tòní tó sì jẹ́ gbó lè fẹ́ bí ìjàkadì láàrin ẹ̀yin àtèèyàn. Lọ́jọ́ tòní ẹ jìnnà sí gbogbo kan tó bá ń jọ máa ń kanra púpọ̀ ju bó ṣe yẹ lọ pẹ̀lú àwọn tó rọ̀gbà yín yàn ká
kó má bàa ṣàkóbá fún mọ́ọ̀dù wọn lé ní ẹ relax, tẹ gbájúmọ́ àwọn nǹkan tó ṣe kókó fún yín láti gbájúmọ́. Tẹ bá lọ ń bínú àbíjú lọ́jọ́ tòní, ó ṣeéṣe kí ó da omi àlàáfíà àyíká yín rú lọ́jọ́ tòní. Lénìí kí ẹ rí dájú pé ẹ lo àkókò àti ìgbà pẹ̀lú mọ̀lẹ́bí àtàwọn olólùfẹ́ yín lọ́wọ́ ìrọ̀lẹ́. Ìyẹn á jẹ́ kí inú yín dùn, káyọ̀ yín tún kún, á jẹ́ kí ẹ tún feel much better. Ẹ má finú tán yàn jù, ẹ má gbéra lé yàn jù, ẹ ṣe nǹkan yín létòlétò, ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí dára. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 láàárọ̀ sí aago 12 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ni àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ̀yìn tẹ́ fẹ́ ṣe ìwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Bí gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.